Orílẹ̀-èdè Amẹ́ríkà ní abẹ́ ìṣàkóso ààrẹ Donald Trump wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí orílẹ̀-èdè Nàìjíríà tí àṣírí sì ti tú wípé níṣe ni ọkọ̀ òfurufú èyí tí wọ́n ń pè ní hẹlikọ́pítà tó jẹ́ ti àwọn ológun tó jẹ́ ti orílẹ̀-èdè Amẹ́ríkà níṣe ni wọ́n mà ní ó ti ń pààrà ó sì ti ń pòyì orí òfurufú orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe ìwádìí àti láti wo bí tí àwọn oníṣẹ́ ibi tán farapamọ́ sí orílẹ̀-èdè Nàìjíríà kó tó di pé wọn yóò wá ṣiṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn pé wọn yóò wá kọlù àwọn afẹ̀míṣòfò náà. Ẹ rántí pé nínú ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ó ní ariwo ńlá mà sọ nígbà tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ààrẹ Donald Trump tó kéde wípé orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n mọ̀ọ́mọ̀ lajú sílẹ̀ tí wọ́n wòran táwọn afẹ̀míṣòfò tí wọ́n jẹ́ alákatakítí ẹ̀sìn Islam tán fẹ̀mí àwọn Kìrìsìtẹ́nì nìkan ṣòfò, èèyàn pé lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo ìṣekúpani àti ìpànìyàn àwọn afẹ̀míṣòfò tí ìjọba Nàìjíríà ń pè ní báńdíìtì wọn láwọn Kìrìsìtẹ́nì nìkan ṣoṣo ni wọ́n ń pa ní Nàìjíríà, wọn pa ẹlòmíín tí ààrẹ Donald Trump tó sì jẹ́ kó di mọ̀ wípé bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba Nàìjíríà bí wọn ò bá wá nǹkan ṣe sí ọ̀rọ̀ náà níṣe ni àwọn yóò kó sójà wọ orílẹ̀-èdè Nàìjíríà láti wá pa gbogbo àwọn afẹ̀míṣòfò náà tí àwọn yóò sì tún wá dáàbò bo àwọn Kìrìsìtẹ́nì. Bẹ́ẹ̀ ni ààrẹ Donald Trump tó jẹ́ kó di mọ̀ wípé gbogbo àwọn ìrànlọ́wọ́ táwọn ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà ni làwọn yóò dá dúró bí wọn bá tètè wá nǹkan ṣe sí i. Kódà ààrẹ Donald Trump ó tún lérí wípé bí wọn ò bá tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ náà, àjọṣepọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti Amẹ́ríkà àjọṣepọ̀ náà yóò dàrú, tó sì tún kéde orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó léwu fáwọn Kìrìsìtẹ́nì láti gbé èyí tó ń pè ní Country of Particular Concern CPC. Ṣáò látìgbà tí ààrẹ Donald Trump tó ti ṣe àlẹ́ yìí, àwọn èèyàn ò rí kó gbé ìgbésẹ̀ kankan nítorí pé níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu sáré gbé àwọn oníṣẹ́ dìde lọ sí Amẹ́ríkà láti lọ ṣàlàyé ìpè Kìrìsìtẹ́nì nìkan kọ́ náà ń pa Nàìjíríà o, wọ́n ń pa Mùsùlùmí wọ́n sì ń pa àwọn tí ò ṣe ẹ̀sìn Islam àti Kìrìsìtẹ́nì náà. Lẹ́yìn ìgbà náà ìní àwọn Amẹ́ríkà àti orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n jọ gbé ìgbìmọ̀ kalẹ̀ láti jọ ṣiṣẹ́ pọ̀ ní orí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà, tó sì jẹ́ pé àwọn ẹni tó jẹ́ olùdámọ̀ràn lórí ètò ààbò fún ìjọba Nàìjíríà National Security Adviser NSA ìyàn Alhaji Nuhu Ribadu ló jẹ́ alága ìgbìmọ̀ ti Nàìjíríà. Ṣáò níṣe ni ìròyìn jáde láti iléeṣẹ́ ìròyìn ilẹ̀ òkèèrè ní Reuters wípé ilẹ̀ Amẹ́ríkà ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ọkọ̀ òfurufú kan tó jẹ́ ti iléeṣẹ́ Tenax Aerospace tí ó wà ní agbègbè Mississippi ní orílẹ̀-èdè Amẹ́ríkà wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa fi ọkọ̀ òfurufú wọn yípo orí òfurufú Nàìjíríà láti wo àti láti ṣèwádìí gbogbo ibi táwọn afẹ̀míṣòfò ń farapamọ́ sí pé máa fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tó sì ní láti ìlú Accra lórílẹ̀-èdè Ghana ní ọkọ̀ òfurufú àwọn Amẹ́ríkà náà ni ló ti ń gbéra wá sí Nàìjíríà láti nǹkan bí oṣù kọkànlá ọdún yìí tí ó sì padà síbẹ̀ tó bá ti wá ṣe ìwádìí tí wọ́n wá ṣe tán.